bayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ìgbẹ́jọ́. conflict resolution. ó ń yà í lẹ́nu ẹ wò pé bo ló ti fẹ́ wáyé ẹ wò ó pé bo lẹ ti máa wò ó ẹyẹ méjì ò ń jàṣà Ṣòkòtì TV. ẹ pàdé wa ní Ṣòkòtì TV ìgbẹ́jọ́ ní àkọlé ohun tó ń bọ̀ lọ́nà ẹ wò ó ẹ gbádùn ẹ subscribe Ṣòkòtì TV. President Tinubu, the master of Takia, he used Takia to deceive the creator of Takia. Many of you are blinded to this. Tinubu is playing a very dangerous politics. He is a master politician. He knows what he's doing. You see, this guy had to appear before the Kaaba as a sick fowl. You see, you need to play by the rules and by the game. Then, immediately obtained the presidency, he turned his back against the Kaaba. You see, the Northerners run this country. The Northerners run Nigeria. You may not know, but Tinubu knows what he's doing. But for whatever reason, Tinubu turned his back against whatever they agreed to do. If you fail to protect Tinubu against next election, you are dead, you are gone. This country is good as gone. And I want to advise the people, you don't know what you are doing. Many of you are in Lagos doing business, exporter and importer. Your destiny is at stake. In fact, you are the main target. I made a video recently. I said, you see, the Igbo tribe, by factory setting, you cannot Islamize them. You can't Islamize the Igbo tribe. It's almost impossible. It is almost impossible. So, the Igbos, whatever you will do or you can do to support Tinubu for the next election is for your destiny. Hello, Tinubu. I know you're trying. The issue of Nnamdi Kanu, you waited in the last minute to divert whatever is on ground. I will talk about that one later. The Holy Spirit is ministering to me now. Tinubu is trying to save the life of Nigerians. You may not know. You see, this Wike you brought up, actually, you pick up Wike for a reason. Being a brutal person, you want somebody who is also brutal, but Wike is fuck up. Wike is fucking up seriously. What Wike is doing all over the place is talking anyhow. It's a 14 hand. And I will advise Tinubu, please consider the South. Consider the South. I will advise to go for Governor Sheriff. He's also brutal as well. Sheriff is also a brutal entity. Irobo is brutal, Ishekiri is brutal, Irobo Soko is brutal, Ishekiri is brutal, Ijo is brutal. They will throw their full weight support behind Governor Sheriff. You cannot consider any of these people in the East, all these Southeast governors. They are a bunch of psychopaths, they are a bunch of compromisers. Many of you need to pray for Tinubu. You need to pray for that guy. See, if anything happens, that the Kabas at the north, those guys, they are not joking. If anything happens and they take over power from the west or from the south, you are gone, you are finished. Let me tell you the first thing that will happen. The first thing that will happen is to cut off internet. Internet will be cut off, I'm telling you. You see, Tinubu actually came in to dismantle the political structure of the northern elites. So they are angry right now because they don't have anybody to present for the next election. Atiku is gone, Kwakwaso is gone, El-Rufai is gone, Kashima is gone. They are all angry that this is happening at this present time when all the plans, everything has been considered. So Tinubu, for whatever reason, God is using him. You have to pray for that guy.
You have to pray seriously for that guy. That guy, nothing must happen to him. Look, I'm an obedient. I voted for Obi. Obi cannot do this work. Obi is a chicken. If these people can be shaking Tinubu like this, it's Obi. Obi, let Obi go and sit down. I'm yet to see anybody from the southeast that can take over from Tinubu, except Wike, but Wike is fuck up. Even David Umar himself, that one cannot do it. So I will consider that Tinubu look at the South. Governor Sheriff, I think he can do this because that guy is not somebody you can intimidate anyhow. So this is my advice for Nigerians. You have to be very, very careful now. Igbos, you have to open your head, Igbo. You are like a ram that is prepared to be slaughtered. You will be in that your Lagos doing business when they will call you that your land, they don't run your land over. There are forces that have surrounded Nigeria. They are coming with full force. Nigeria Islamization is overdue. These forces are coming. See, they have an agenda. You have to be very, very careful, Igbos. All this one you are fighting Yorubas online, whatever. See, I will talk about Nnamdi Kanu later. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ ìyá mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àkọ́kọ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ apologize fún mistake kan tó wáyé, silly mistake kan tó wáyé nínú fídíò tí mo ṣe last before ilé. Mo really sorry gan. Personality tí mo gbé fúnra wọn yẹn ó terrible. Àwọn méjèèjì ni mo sì mọ̀ dáadáa. Ṣùgbọ́n ẹ ṣáà jẹ́ kí n gbà pé àṣìṣe yẹn ti wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ text message sí mi pé kí ló dé tí mò ń gbójò fáìnà tí mo sì àwọn náà mo apologize, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n pè mí sí àkíyèsí nǹkan yóò ti jáde tán kí n tó mọ̀. So ẹ má bínú, ẹ forí jì mí nítorí Ọlọ́run, nígbà tí ẹ mislead èèyàn, ẹ forí jì mí. But n táwọn méjèèjì tí ẹni yẹn náà sọ ó kọjá bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, ibi tó bá wù kálukú kó lúgọ sí lọ́tẹ̀ yìí, you cannot ask me where to go. I cannot force you where to go. Ó dàbí ẹni pé ibi tó bá pè kálukú ni kálukú máa yà sí báyìí. Torí pé tí àwọn ọmọ Yíbò bá sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dẹ̀ ń là wá lóye nínú làákàyè wọn pé gbogbo àwọn mọ̀lẹ́bí tàwọn gbọ́dọ̀ fọwọ́ tì í. Ìwọ wá pera rẹ Yorùbá. Gbogbo kò tá àdérí l'Aṣíwájú Bọ́lá Ahmed gbé wa dé. Ṣé pé mo ti máa ń sọ tipẹ́? Gbogbo kò tá àdérí lórílẹ̀-èdè yìí, Aṣíwájú Bọ́lá Ahmed gbé wa débẹ̀. Wọ́n ṣe bí ẹni tí ò lè jẹ kọ̀ọ̀kan tán. Tẹ́ bá rántí ìgbà kan wà tí mò ń sọ fún àwọn èèyàn kan tó ń bú Aṣíwájú pé ó lọ ìnájóbì kan ó lọ fún ọ lówó ń bẹ̀ ní north. Ṣé ẹni tí wọ́n bá fẹ́ tà bí bọ́kọ́lé èèyàn ń bọ̀ ni? Àbí ẹni tí ó rajà lọ́wọ́ ẹ̀ náà yóò sáré pé ó ní kìmí. Gbà tó ò bá bọ́ bó ní ó ṣe ní kìmí. So ẹ̀yin èèyàn, mo fẹ́ ká ní àfojúsùn o. Ọ̀pọ̀lọpọ̀ wa mò ń sọ fún yín tá ń kọ̀ndẹ́mù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, pàápàá jùlọ àwa blogger. Wọ́n ti mọ̀ pé ọ̀tá pọ̀ jẹ́ nímì lọ. Wọ́n ti mọ̀ pé àwọn ò rẹ̀ ní support àwọn, pé àwọn èèyàn ó dẹ̀ wó gan torí ọ̀tá ti pọ̀ báyìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti create ọ̀gá, ó ti create enmity gan because nǹkan tó promise àwọn alágbára mọ́ mèrò nǹkan náà bá.
and mo ti ń pariwo ti pẹ́ pé tá a bá ní ṣe Ọlọ́run a gbọ́dọ̀ sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ṣe dáadáa, a gbọ́dọ̀ sọ. Kò ṣeé sọ, kò ṣeé sọ, ó ṣòro láti sọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwọn èèyàn kan, even bó bá jẹ́ Yorùbá, ara àwọn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì àwọn ẹlòmíín ni, tàbí tí wọ́n wà ní political party míì, tàbí kí ọ̀rọ̀ election ní, tàbí tí wọ́n wà nínú APC tọ́rọ̀ election ti já wọn kulẹ̀. Àwọn ènìyàn lè máa sọ̀sọ́kùsọ. Èmi yìí ti dàgbà débi tí èèyàn dàgbà dé, mo ti kọjá ọmọdé àgbékọ́rùn roko. Ìfẹ́ káwọn èèyàn ó fi nù mí mọ́ máa jẹ. Ntọ́ bá lè mú àwọn ọmọ Ìgbò máa sọ ohun tí wọ́n ń sọ yìí lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ntọ́ bá mú commissioner of police tó bá gbélù tí ń jó, ó yẹ káwọn inspector ASP ó yẹ kí wọ́n jó kan fàṣọyà mọ́ra wọn lọ́rùn ni. Ọlọ́run Elédùmarè gbọ́. Now, mo ń fi gbogbo àsìkò yìí rọ kálukú pé kí gbogbo wa ó la ojú wa. Ká la ojú wa. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ Trump. Iye àwọn èèyàn tán run tán sínkì níjọ́ yẹn, Ọlọ́run ló mọ iye ẹ̀mí tí wọn bá tún ti gbà. A lè sọ pé nítorí pé ẹ̀mí yẹn, torí pé nọ́ọ̀tì náà ti ń gbà, ẹlẹ́mìí làwa náà náà. Ètò ọmọ Yorùbá fi yàtọ̀ nìyẹn. Ọmọ Yorùbá ka ẹ̀mí kún nǹkan kan náà. Tíjà bá da ọmọ Yorùbá pẹ̀lú elédè ní papọ̀, ntẹ́ mọ̀ gbọ́ lẹ́nu àwọn Yorùbá ni pé sọ fẹ́ yàn jẹ ni, sí ó torí pé kò gbọ́ Yorùbá lọ fẹ́ yàn jẹ. That is Yorùbá for you. Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀, kì í ṣe nǹkan kan tẹ́nìkan kan lè fà. Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀, bọ́lọ́run sì dá wa nìyẹn. Òun ni mo ṣe máa ń bá àwọn èèyàn máa wá Yorùbá ọ̀dà, tí mo ṣe máa ń bá wọn jà, tí mo ṣe máa ń sọ̀rọ̀ burúkú fún wọn. Tí Yorùbá bá tún fẹ́ dáa, kí là bá ṣe? Ẹ dákun. Kí ni Yorùbá ò bá ṣe tá a bá tún fẹ́ dáa? Ẹ wo ibi tí wọ́n bá ilé ayé wa dé. Ẹ wo ibi tí wọ́n bá ilé ayé wa dé. Excuse, mo fẹ́ fún yín ní assignment. Gbogbo wa náà la lè lọ sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ lọ béèrè lọ́wọ́ Google pé revenue mi, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ Èkó. Ẹ má jẹ́ n sọ̀rọ̀ Èkó. Ẹ lọ béèrè revenue tí wọ́n rí ní Ògùn tàbí Ọ̀yọ́. Revenue tí wọ́n rí ní Ògùn àti Ọ̀yọ́ tó ń lọ sí federal. Ẹ wo gbogbo stéètì tí àwọn Ìgbò ní, ta ní nílẹ̀ Ìgbò. Mi ò fi bú wọn o. Mi ò fi bú wọn o. Ẹ wo gbogbo stéètì ta ní ní ilẹ̀ Ìgbò. Ntí ìjọba àpapọ̀ ń rí lára wọn. Lára gbogbo stéètì yẹn. Kò tó 30% nǹkan tí wọ́n rí lára lọ́dọ̀ Ògùn tàbí Ọ̀yọ́. Kẹ́nìkan wá sọ fún mi pé tá a bá di òmìnira ara wa, tá a bá rí bí run owó yẹn sí much, kẹ́nìkan wá sọ fún mi pé àdìrọ́nà lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ autonomy tá à ń wá yẹn, mo fẹ́ ká wà pẹ̀lú ọpọlọ o. Ẹ jẹ́ àwa pẹ̀lú ọpọlọ. A ní instrument kan tá a fẹ́ fi da ìjọba àpapọ̀ lágbòsí náà báyìí. Ibi tí ọ̀rọ̀ dẹ̀ délé ní, ẹ̀yin náà ti mọ gbogbo àwọn tán kóra wọn jọ yìí, àwọn náà ni wọ́n bá wa dé, ọlọ́mọdé kí wọ́n bá wa dé bí ìparun. Ẹ wo èèyàn, ẹ wo iye ẹ̀mí tó ti bọ́. Ẹ ti wo lẹ̀ Yorùbá, káàtì láwọn kan wà tí ẹ̀mí wọn tí ò ní mínì sí wọn. Mo fẹ́ kẹ́ ẹ wo lẹ̀ Yorùbá.
táwọn kan bá wà tẹ́mi wọn ò ní mínì sí. Ẹ wo ilẹ̀ Yorùbá, ẹ má bínú jàre, wá jìnnì síbí. Ẹ wo ilẹ̀ Yorùbá, ẹ má bínú, fáànù yẹn ni mo ra dọ́gbọ́n pé kí wọ́n yí mi ìdẹ̀fẹ́ kí fọ́ìsì ẹ̀ yí ìfẹ́ kí fọ́ìsì ẹ̀ wọnú nǹkan tí mò ń ṣe. Ẹ má bínú torí Ọlọ́run, fún convenience èmi náà ẹ jọ̀ọ́. So tí mò ń try láti sọ ni wípé níbo làwa ọmọ Yorùbá ń bá a lọ, níbo là ń bọ́rọ̀ lọ gan. Ókè ẹ̀yin tèmi pátápátá, mo ń fi àsìkò yìí sọ fún yín pé conflict resolution sẹ́mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìgbẹ́jọ́ conflict revolution ìgbẹ́jọ́ ó wà lórí Sokoti TV. Ibẹ̀ lẹ ti lè rí tẹ́tí máa rí oríṣiríṣi, ibẹ̀ lẹ ti máa rí gbogbo àwọn òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí wò ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ rí wọn. Tẹ́ ẹ bá ti ń débẹ̀ lórí Sokoti TV ẹ máa rí àwọn oríṣiríṣi. Ẹ kàn lọ bá mi subscribe sórí Sokoti TV bye. Ẹ lè máa gbádùn gbogbo àwọn oríṣiríṣi nǹkan dáadáa tí wọ́n ti ṣe síbẹ̀. God bless you. Conflict resolution ìgbẹ́jọ́ Sokoti TV ibẹ̀ lẹ ti máa rí o. Ẹ̀yin mi, ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi farabalẹ̀. Ọmọ Fúlàní leléyìí, ẹ bá mi list sí ẹjọ́ torí Ọlọ́run, ọmọ Fúlàní. Hello everyone. I want to speak about two things. I'm sorry I'm not good in English. Ọmọ Fúlàní ni o. But I know I'll do my best to make people understand what I mean. I want to talk about the strike of the United States military under the command of the US President Trump. The attack in the northwestern part of this country, in Sokoto State. I had many Islamic scholars and many people in the north who are claiming the attack didn't hit its target. This is totally lie. The United States of America attacked on ISWAP terrorists, it hits its main target. This is the fact. My reason is that if as our people claiming, or some of our selfish people in the north are claiming that the attack kills innocent people, every single day when the terrorists kill people in the northern part of this country, people will share the photos of the funeral, some videos, some people that were injured in the hospital. There is no innocent casualties, even a single person. No one, nobody breathing. Nobody has ever bring the death body of the innocent people that the United States has killed on that attack in Sokoto State. This is totally lie. This attack on ISWAP is not against us Muslims. It's even work for us more than everybody. Because the ISWAP is attacking we Muslim communities. The ISWAP will never get them in Plateau State where Christians are majorities, or in Benue State. This is Fulani terrorists who are attacking those Christian areas. But those ISWAP, they are attacking us Muslims. So the attack helps us, but we are always against the reality. What kinds of life we are living in this country? Thanks to Mr. Trump. And we need more.
more equipment, Mr. President. We need more equipment. We need more airstrike by the United States Army so that the United States Army has enough equipment to find out where are the terrorists, where are the innocent lives. And the United States military has equipment that will know where are the terrorists, where our weapons were kept, where they were not hiding weapons. So we need a lot of strike of the United States. Those Boko Haram, they are still inactive. Those ISWAP, they are still inactive. Those Fulani bandits, they were still inactive. They are not even, we Muslims, I don't know what is happening to us. We are the main victims of that terrorism. We are the main victims. But we are against people who come to help. Oh my God. Thank you, Mr. President. You did a great job. You did a great job, Mr. President. You did a great job. I like President Trump. Since on his campaign, he is president of anti-war. He is president of peace. He did the best in his first year in office. He tackled many fightings all over the world. So thank you, Mr. President. Thank you, Mr. President. You did great. We also need a lot of support. We also need a support. Ṣẹ́rí ọmọ Fúlàní lẹ rí yẹn tẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Àwọn ni wọ́n mọ ibi tí náà ti ń jó àwọn. Ìwọ wàá jókòó ṣìkalẹ̀. Ó ní kí Trump ọmọ gbà sí Nàìjíríà, kí kinní kan mọ̀ ṣe kí Nàìjíríà wọ́n fẹ́ gbalẹ̀ yín ilẹ̀ wo nílẹ̀ wèrè tó ní. Ó pè é kí wọ́n gba ẹ̀mí tiẹ̀. Nígbà bá gba ẹ̀mí tiẹ̀, ṣé wọ́n gbalẹ̀ ni àbí wọ́n kàn rókó sí torí gbà kò sẹ́ni tí wọ́n gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ ẹni yẹn ti kú. Ní ìmọ̀ báyìí ṣe lò ó bá ṣe lè rò ọpọlọ wa. Now, ṣógbó tọrọ bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Trump ṣe rí ni. Mo sì mọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ó rẹ́yìn gbogbo ogun alénimọ́dẹ̀yìn tá a wà nínú ẹ̀ Nàìjíríà yìí. Ó wá jẹ́ wọ̀tọ̀ jẹ́ ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire lónìí fún ní support. Mi bá yín wí kádàrá ti kò bẹ́ẹ̀ ṣe gbogbo ń tẹ́ ẹ sọ ń jọ sí. Ó ń tọ́ ara ní o, ó ń yàgbé ara ní o, ó ti fẹ́ kú o, owó ẹ̀ ń gbọ́n o, ẹsẹ̀ ẹ̀ ń gbọ́n o. Lórí campaign yẹn náà òun ló tún lọ sí gbogbo state ibẹ̀ Nàìjíríà. Àwọn yòókù òde dàjì. Òun ló wà ń bẹ̀ yẹn tí òkú yẹn o. Ẹ̀yin pààyàn tí inú yín ń bàjẹ́ wípé ẹni tẹ́ mú lọ́tà ò tí ì kú. Gbogbo ẹ̀yin tẹ́ bá ro kúrò wàdá ìwọ̀n ọjọ́ jàkàrà yín ni àti Aṣíwájú àtàṣíwájú Bọ́lá Ahmed àtàwọn mọ̀lẹ́bí yín wọ́n jọ pín àkàrà yín jẹ ni tẹ́ bá ti ro kúrò. Now, èmi ń fi àsìkò yìí tó bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ tún collaborate. Ṣé mọ̀ pé nsìn àwọn American sójà ti wà ní ìgboro rẹpẹtẹ, wọ́n ti wà lórílẹ̀-èdè rẹpẹtẹ. Ìwọ tó o bá mọ̀ pé ọmọ Yorùbá ni mí, ọmọ Ìgbò ni mí, ọmọ Haúsá ni mí,
ìfẹ́ wàhálà kúrò ní regberegbe ibi táwọn olórí burúkú yẹn bá wà wọ́n jọ fìbọn já yín fún ni tó bá kú mẹ́ tó kẹ́nìkan wá ní pé irú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi ọmọ sọpọ́tì ẹ̀ lóòótọ́ ni mo gbé kí ọmọ Yorùbá ó ní òmìnira ni mo gbé dání ṣùgbọ́n nígbà tí kò bá tí ì sí a sì máa protect èyí tó wà nílẹ̀ náà tó bá jẹ́ pé ọ̀kan nínú wọn ló wà lórí ipò ń sìn ni gbogbo tí mo máa ń sọ èmi ò ní lè sọ mi ì ní rí sọ láyé mo fẹ́ sọ fún ṣé kí n sọ kan pa mí ni àbí bẹ́ẹ̀ ló easy ṣé bẹ́ẹ̀ ló easy ni Chief Sunday Igboho sá lọ ṣé kò mọ̀ pé wọ́n gbẹ̀mí òun sẹ́nìkan lè bá ìjọba fà ní ṣùgbọ́n ìjọba tó wà lókè sí àwa làwa ní ẹ mọ́jà wọn ọ̀pọ̀lọpọ̀ máa lé Yorùbá ó dì sí fún yín ẹ mọ́jọ máa lé Yorùbá ó dì sí fún yín n tá a fẹ́ kó ṣẹlẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí wọ́n bá wa gbé ogun ti àwọn ará bí yẹn àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni mo wá fẹ́ bá sọ̀rọ̀ gbogbo wọ tó bá fi ọ̀rọ̀ wa dọ́là Ọlọ́run mú ẹ wàláì Ọlọ́run ò ní ọba tí mú ẹ̀dá kí ló dé tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà l'Àbújá tó sì ń pàṣẹ tó sì ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó ṣe kò lè sí stéètì méjì lẹ́ẹ̀kan tó bá wà l'Àbújá kò lè sí gbòmí tó bá wà l'Ékòó kò lè sí gbòmí ní stéètì mi now àwọn olùgbìjà ti dé ṣe mọ̀ pé tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ǹbù wọn lókè ọ̀yà sí ṣe pé wọ́n mọ̀ sábọ̀ àsọdọ̀ tiwa ni ó ti pẹ́ tí mo ti ń pariwo fún àwọn gómìnà ilẹ̀ Yorùbá by now ẹ ní àwọn tó ní kìmí Chief Sunday Igboho wà nílẹ̀ gbogbo àwọn ọmọ ogun ẹ̀ wà nílẹ̀ Ìbà Gani Adams wà nílẹ̀ gbogbo àwọn ọmọ ogun ẹ̀ wà nílẹ̀ a ní àwọn Àgbẹ̀kọ̀yà tí bàbá tèmi ń bàdàn bí tó ń ṣe president wọn a ní àwọn ọdẹ a ní àwọn sọ̀lúdẹ̀rọ̀ a ní Àmọ̀tẹ́kùn a ní wọn lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá empower wọn mo fi ìgbọ́n tí gómìnà kan nílẹ̀ Yíbò tó rà fún irú wọn ẹ̀yin náà dẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀ fọ́ lójú fọ́ lójú ta ló yẹ ká ṣe ìdárò nínú ẹni tí ò sí nílé tọ́ra àjò kó tó dé wọ́n ti kólé ẹ̀ lọ àti ẹni tó wà láyé tó wà láàyè tó lajú ara rẹ̀ lẹ́ báyìí ẹ sì wọnú dé tí wọ́n kẹ́rù ẹ̀ lọ ta ló yẹ ká bú ta ló yẹ ká ṣèdárò ẹni tí ó yẹ ká bú ni ẹni tó wà nílé ẹni tí bí àlébù torí tó bá wà nílé ó ṣeé ṣe kóun náà lè fèsì wọn kí nǹkan aburú yẹn má ṣẹlẹ̀ so n tí mò ń try láti sọ ni wípé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò ṣe dáadáa and that is why tó fi jẹ́ pé èmi o don't be surprised tí n bá ń support ẹnìkan tí mo mọ̀ pé yóò ṣe dáadáa èyí sì support èèyàn náà ìbáwọ̀ àjọ́la ni a gba òmìnira yẹn o ṣùgbọ́n ká tó gba òmìnira a gbọ́dọ̀ secure life and property àwọn tó wà láyé àfikún tó bá jẹ́ pé òmìnira tá a fẹ́ gbà yẹ gan ò fẹ́ kó bá ẹ láyé ó fẹ́ kẹ́mi tí ó bá lọ èmi ò fẹ́ kẹ́mi tèmi ó bá lọ mo ti já díẹ̀ nínú ìjà yìí mo sì tún ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí
ẹni tó bá dẹ̀ ṣẹ́gun sí ní ṣebẹ̀ ẹni tó bá ṣebẹ̀ náà ní jẹ́ wọn ní fi mí ṣàwátì nígbà tí ilẹ̀ Yorùbá ó bá di olómìnira wọn ní fi mí ṣàwátì pẹ̀lú ògo Ọlọ́run bó tiẹ̀ jẹ́ àdúrà tí ẹ̀kọ́ kan yín ń gbà fún mi kan wọn ní fi mí ṣàwátì ẹni tó bá ní àmọ́ bọ̀ láàní débá ẹni tó bá ti ní àmọ́ bọ̀ àní débá mo sọ fún yín nínú fídíò mi kan mo ní ọṣẹ yímíyímí ẹnìkan kan ìfi ìfọṣọ epo akàn wọn kì í fi ṣebẹ̀ ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ṣẹ tí ó fi sọ́mọ rẹ̀ lọ́rùn odó tí àkókò máa ń gbẹ́ sára agiyẹ ta ló lọ gúnyán bẹ̀ kò sí so ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí mo sì gbọ́dọ̀ di òpó Yorùbá mú èmi ò bẹ́ o ṣẹ̀pẹ́ lásìá ẹ mọ iye ọba tí wọ́n padànù torí pé wọ́n turn back sí àṣà àti ìṣe ilẹ̀ bàbá wọn ni wọ́n fi rí làwọn Fúlàní ṣe rí wọn páńpá ìyàbẹ̀ yẹn ni wọ́n ṣe rí wọn pa ibi tí mò ń tún àlá sọ ni wípé bí Trump ṣe ń run wọ́n yẹn wọ́n máa sábọ̀ ọ̀dọ̀ tiwa ń bì yìí ni wọ́n máa sábọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa sádébọ̀ nílẹ̀ Ìgbò tí ọ̀dọ̀ Yorùbá yìí lókè ni tó bá wu àwọn Ìgbò náà káwọn náà mójútó tiwọn ṣùgbọ́n àwọn Ìgbò tí mójútó tiwọn náà ṣe bí gọ́fúnà kan nílẹ̀ Ìgbò la rí àwọn sophisticated weapon tó rà fún àwọn tó ń sọ Ìgbò yẹn àwọn yìí sọ ọlọ́pàá wọn yìí ṣe sójà now ṣé ẹ dákun kí lè sọpọ́ọ̀tì nínú nǹkan tí aṣíwájú ṣe local government autonomy yẹn ni ò tẹ́yìn lọ́rùn ni lẹ́yìn gudugudu méje lẹ́yìn àwọn development tó ti ń bá ìlú yìí lọ́wọ́lọ́wọ́ yìí àfi ìka èèyàn torí gbogbo ohun tí aṣíwájú sọ fún wa ti ń ṣẹlẹ̀ Mọ̀rẹ́pọ̀ ní 170 180 1,800 1,700 per litre pẹ̀lú ògo Ọlọ́run epo ti di less than 800 báyìí nítorí sọ fún wa náà ìjọ náà nìyẹn pé competition wáyé ká fara mọ́ ìyà ọjọ́ mẹ́ta instead ìyà ọdún mẹ́ta ní ọdún tá a lò tán yẹn ara Congo gààrí ní 1,200 1,400 gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún gààrí ti di 500 ní Congo kan now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá padà sóko nítorí pé wọ́n ń yá àwọn àgbẹ̀ lówó gbogbo ẹni tó bá lè sọ pé àgbẹ̀ alárojẹ bíi tàwa yóò àwọn tó fẹ́ ṣe àgbẹ̀ gidi wọ́n gbé owó gidi síta fún wọn gbogbo àwọn tàdánwò bá tí wọ́n lọ́mọ tó fẹ́ lọ ilé ìwé tí ò sówó gọ́fúmẹ̀ntì orílẹ̀-èdè yìí ń yá wọn lówó láti kàwé tí ò tí ì ṣẹlẹ̀ rí ní orílẹ̀-èdè yìí ẹ̀yin ọmọ Yorùbá àtúnwá fẹ́ rí aláìmoore gbogbo juicy position àwa làwa ń bẹ̀ but àwọn tá a gbé sípò yìí kí ló dé tẹ̀ ń fi ọ̀rọ̀ pápá bíi ẹja tí ẹja máa ń gbénú pápá ni kí ló tẹ̀ ń fi ọ̀rọ̀ àfẹ̀bòjò tẹ̀ ń fi ibi odò ṣé àfẹ̀bòjò sínú odò ní ń gbé ni kí ló táwa Yorùbá ń ṣe báyìí torí Ọlọ́run kí ló tà ń ṣe báyìí ọ̀tá kí là ń bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe mùsùlùmí ni kírísítẹ́nì níyàwó ẹ̀ ògbólógbò kírísítẹ́nì níyàwó ẹ̀ kí lè tún fẹ́ so ṣé èrò kan yín ni pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbógun ti kírísítẹ́nì kò ní ṣẹlẹ̀ láéláé kò ní ṣe nbọ ló máa sọ pé òun ti rí ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ká máa dojú oró kọ aláìṣẹ̀ nbọ ni Aṣíwájú olóhùn ti rí owó ọ̀tá ní olóhùn ti bá
nígbà tí èsè bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n mú odidi ìlú nítorí pé àwọn èèyàn kékeré ṣẹ̀ nínú ìlú yẹn Kúdí àbíkẹ́ náà ń porúkọ ìlú yẹn tí wọ́n sì dojú ìlú yẹn bolẹ̀ ọmọdé kú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tá ń pọ̀n lẹ́yìn aboyún kú arúgbó kú omidan kú gbogbo ẹ̀ kú. tí n bá sọ pé wọ́n yé sọmọ Yorùbá ara àwọn nǹkan tí mò ń sọ nìyẹn pé bí Yorùbá ó ṣe ronú yàtọ̀ sí bí any other person ó ṣe ronú. ó yàtọ̀ gedegbe ni. èmi feel wípé níbi tá a bá délé ni ó ti yẹ ká ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. gbogbo àwọn gọ́fúnà tá a wá pè lónìí tí wọn ò jígìrì sí responsibility wọn which is to protect life and property of the citizenry tán dìde fún àsìkò òbò ló tún lè ẹ ka ìbò yín ti pẹ̀lú ògo Ọlọ́run. àwọn èèyàn kan wà tí kálukú wa náà ti ń rí sìn pé yes àwọn eléyìí ń ṣe dáadáa gómìnà Lagos State wà láì ó ń ṣe dáadáa ẹ jẹ́ gbà pé ibi tọ́lọ̀ ń gbé sí ṣùgbọ́n ó ń ṣe dáadáa kápọ́lọ̀ ń gbé sínú owó ní lóòótọ́ ni ṣùgbọ́n ó ń ṣe dáadáa kùn. àwọn area tó kù òun ni mo ti sọ yẹn para ní àwọn èèyàn kan àwọn traffic kings àwọn traffic kí ló ń porúkọ ẹ̀ wọ́n ti pọ̀ jù lórí àwọn tí wọ́n ń wa mọ́tò tí wọ́n ń lo mọ́tò ní Èkó. ẹ bá wa dínkù ọjà aládìí pọ̀ bí ọjà aládìí pọ̀ ṣe tó yẹn ẹ lọ kàyé Yorùbá tó wà bẹ́ẹ̀. wọn ò fún ọ láàyè ní kété pé Yorùbá ò fẹ́ sí mẹ́ o kété pé Yorùbá ò mọ́ṣẹ́ yẹ o. mo pariwo fún gómìnà ńgbà yẹn náà pé tó bó bá tiẹ̀ wá jẹ́ pé agbára yín ò ká mọ́ tẹ́ fẹ́ kí wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn ṣe mọ̀ pé wọ́n monopolize business yẹn nìyẹn. ẹ dákun business wo ni Igbo ń ṣe tẹ́nìkan ò ṣe tàbí business wo ni àwa ń ṣe tí Igbo kì í ṣe ìgbà wo làwa ń bá Igbo jà. now mo ti pariwo fún gọ́fúnà Sanwó-Olú pé àwọn ìran wa tí à ń jẹ ní ọjà yẹn ọjà aládìí pọ̀ àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ni wọ́n sì ń lò tán fi ń fìyà jẹ wọ́n. mi ò rò pé ó sì yẹ kán wà lórí ó sì máa dáa ó sì máa ṣe nǹkan títí nìsín lórí ìjọba Yorùbá máa yá wọn. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá à ń sọ yìí tí wọ́n wá di capitalist lé wa lórí à ń ta páàtì ṣe bíbọ́ tó ń bẹ́ ìlú wọn náà kí ló tẹ̀ máa lọ ta páàtì ní ìlú tiwọn. now ẹ wá sọ àwọn ọmọ onílùú di ọ̀dẹ̀ àwọn ọmọ onílùú wọ́n ti di ọ̀dẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ìgbò lórí páàtì títà ní Èkó ní Lagos State. Lagos State dẹ̀ ní agbára àti rọ àwọn èèyàn yẹn lágbára kódà bẹ́ẹ̀ fẹ́ kan dúró bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ fún wọn lọ́jà míì ẹ fún wọn níbòmíì kẹ kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ fún wọn kán máa lọ tajà. ìgbà yẹn ni ẹ rí i pé ok páàtì tí mo rà sí ara mọ́tò mi nígbà tí dọ́là jẹ́ roughly 1,800 ní dọ́là ní last year yẹn gbà yẹn. páàtì tí mo rà lọ́wọ́ àwọn ọmọ Ìgbò sí ara mọ́tò mi ń gbà yẹn ṣe mọ̀ pé the same part tí mo rà ní ọdún yìí almost as two iye tí mo rà last year ni. so dollars tán pariwo rẹ̀ ní dọ́là ló ti wálẹ̀ débi tó dé yẹn ewu tí dọ́là dé 1,400 plus 1,000 roughly 500. ìgbà tó jẹ́ 1,800 plus ni mo sì rà. complaint ẹ̀ dẹ̀ sọ fún wa náà ni wípé páàtì yẹn dọ́là ni àwọn fi máa ń rà á dọ́là ló wọ́n ṣé dọ́là tó wọ́n sí ni tó fi di almost as 2%. tó bá jẹ́ wípé àwọn ọmọ Yorùbá náà wà tí wọ́n ń tà á Yorùbá ò ní ta tiẹ̀ bẹ́ẹ̀ yẹn
ìwọ náà ò sì ní lọ síbi ẹni tó bá gbówó létí ẹ ju tiẹ̀ lọ bọ́rọ̀ epo ṣe rí ìlú náà bá padà rí ṣùgbọ́n gọ́fúnà ẹ̀ ṣe nǹkan kan ó dẹ̀ wù mí kẹ́ bá wa ṣe nǹkan kan tí mo wí fún àwọn yẹn kẹ́ tó parí ọdún mẹ́rin yìí wàláhì nígbàgbé yín kì í ṣe pé ẹ dá wọn lókòwò nìkan ẹ yọ wọn ní ẹnu ìbànújẹ́ kéèyàn wà ní ilẹ̀ bàbá rẹ̀ ilẹ̀ tí bàbá àtìyá rẹ̀ ilẹ̀ bàbá àtìyá tó belong sí ìyá àti bàbá kí àwọn àtọ̀húnrìn wá kan kí wọ́n máa wá fọ́ lálẹ̀ tó lè sọ̀rọ̀ tẹ́ bá yọ wọn kò nù yẹn náà wàláhì mi ò ní àbúrò kan tàbí ẹ̀gbọ́n tó ń ta páàtì ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá tí ń ta páàtì àbúrò ẹ̀gbọ́n bàbá ni wọ́n jẹ́ fún mi wàláhì so ó yẹ káwọn gómìnà wa yìí náà máa rí bẹ́ẹ̀ ara ti ní àwọn èèyàn jù ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ara òfin ní àwọn èèyàn mọ́ láti ọ̀dọ̀ àwọn gọ́fúnà yẹn ni ó ti wá sílẹ̀ dé local government kí lẹ̀ ń ṣe tásìkò bá wá dé sìn ìgbà yẹn la máa rí yín pè nítorí ẹ fẹ́ kún rí contest ìgbà yẹn la máa rí yín pè ìgbà yẹn lẹ́ẹ̀ máa súnmọ́ ìgbèríko àwọn ọ̀dẹ̀ àwọn òpònú tí wọn ọ̀dẹ̀ la ojú wọn lẹ̀ sí nǹkan rí pé orí ipò náà lẹ́wà yìí o tí wọ́n rí yín bá sọ̀rọ̀ yìí o wọ́n máa fi 5,000 tàn yín jẹ wọ́n fi 50,000 20,000 wọ́n máa fi tàn yín jẹ 50,000 tí wọ́n sì fi tàwọ́ jẹ yẹn tí wọ́n bá ha fún ẹ̀yin 2,000 wọ́n yọ ní yọ pé ẹ̀yin 4,000 ni wọ́n fún ni nígbà tí wọ́n bá débẹ̀ owó tiwọn yẹn ni wọ́n kọ́kọ́ wá sápò náà gbogbo dáadáa tó yẹ kí wọ́n ṣe fún àwa wọn wà ní í ṣe torí pé ó kọ́kọ́ owó tiẹ̀ tó ti ná jù yẹn ó kọ́kọ́ ń pa wọlé padà ẹ wò ẹ̀yin yẹn Ọlọ́run ní báyọ̀ wá jẹ́ èmi ò ní kéèyàn mọ́ sòṣèlú o ṣùgbọ́n òṣèlú tẹ́ ẹ ṣe àwa ọmọ kóòtù òjìlé ni mò ń bá sọ o òṣèlú tá a ṣe tá a fi kọ̀yìn sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bígbà tá a kọ̀yìn sójú ọ̀wọ̀ lọ́jọ́ ọ̀la wa ni o bígbà tá a ń encourage àwọn bandits yìí láti máa wá pa àwa ni wàláhì kò sẹ́ni tí wọ́n lè bẹ̀rù ilẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ kò sí onítọ̀ ẹ dákọ̀ ẹlòmíì wọ́n dẹ̀ mọ̀ pé ó gbọ́n tinú tojú tẹ̀yìn ni bá a ti gbọ́n lé ọkọ la gbọ́n lé àlè àlè ò ní kọ́mọ òye bàbá ọmọ ni ò ní jẹ́ kọ́mọ ó kú so mo bẹ ẹ̀yin èèyàn mi torí Ọlọ́run ẹ jẹ́ ká fi ọwọ́ síbi tọ́wọ́ gbé báyìí o sọpọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tá a ti rí òmìnira tá a fẹ́ gbàgbà then kí ló sọ fún ọ pé kì í ṣe second time yẹn ni òmìnira yìí máa dé ṣe mọ̀ pé wọ́n ti ń sọ̀rọ̀ state police lọ́wọ́lọ́wọ́ báyìí tí Aṣíwájú dẹ̀ ń ṣe iṣẹ́ ribiribi lórí ẹ̀ wọ́n ti yanjú ti local government autonomy ẹ dákun kí là ń wá then kí ló wá sọ fún wa wípé gbogbo ìta believe pé kò lè súré kúgìrì ṣe yẹn torí àwa náà ń sòpò nù náà o ṣé bí nǹkan tán bá fẹ́ ṣe náà wọ́n ó gbàṣẹ ní àwọn àwọn Federal House of Assembly yìí náà àwọn wo dẹ̀ ní majority mẹ́ so a dẹ̀ mọ̀ pé àwọn ọmọ onílùú náà gba ìlú wọn padà káàkiri torí ọmọ Fúlàní ní ilẹ̀ Haúsá wọn ò tó 20% àwọn ọmọ Haúsá náà wọ́n ń dìbò fún wọn àwọn Haúsá dẹ̀ ti wá mọ ìyàtọ̀ tó wà láàrin Fúlàní àtàwọn báyìí torí Haúsá Fúlàní la máa ń sọ tẹ́lẹ̀ wọ́n ti yọ Haúsá kò ń bẹ̀ Fúlàní ni wọ́n ń sọ wọ́n ń pera wọn so àwọn ojú àwọn Haúsá náà ti là Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló dẹ̀ là wọ́n lójú tán fi àwọn nǹkan tọ́ wọn lẹ́nu wò pé ntáwọn yẹn ń gbà lọ́wọ́ yín tí wọn ò yóò tẹ̀yìn lẹ́nu lélẹ̀ so mo rọ̀ wá ojú òní tiwa àní fojú sunkún ara wa ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ ká ṣe the needful èmi ò ní ká máa wà after à ń fẹ́ òmìnira mọ́ o ṣùgbọ́n mo fẹ́ yọ sọ Aṣíwájú ní ó fún wa ní òmìnira táwọn wáyẹ nílẹ̀ Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá kì í ṣe tá a máa ń pariwo káàkiri ṣùgbọ́n ẹ jẹ́ kan tiẹ̀ ẹ jẹ́ kí wọ́n ní opportunity ẹ jẹ́ kan ní grip
tí wọ́n fi ṣe. Ẹ má lérò pé ẹnìkan lè overthrow ẹ o. Wàláhì bàbá láàmú ní ọ̀la láàmú mú. Wọ́n gbogbo àwọn tó bá ti ń plan fún wọn máa pàdánù ẹ̀mí wọn ni. Torí tẹ́ bá ti lè mú ẹni yẹn, ẹ ti má wà nìyẹn. Ẹlòmíì lè má rí bẹ́ẹ̀ problem ti gbèsè ayé ti ẹni yẹn, ní tèmi rí nìyẹn. Torí aṣíwájú ogun lògùn dojú kọ. Torí wọ́n ti mọ̀ pé táwọn bá ti mú aṣíwájú, àwọn ti mú gbogbo ọmọ ẹ̀yìn tán. So Ọlọ́run ní jẹ́ kẹ́ni kankan nínú wọn ní rí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mú. Pẹ̀lú ògo Ọlọ́run wọn ní rí mú. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fi ọkàn ká fi dúró ṣinṣin pẹ̀lú ọmọ ìyá wa. Kọ́mọ̀ jẹ́ pé ńgbà tá a bá wá padà lùsì tán láṣẹ máa regret pé àṣẹrán là ń fi ń jẹ̀kọ nígbà síwájú Bọ́lá Ahmed Tinubu mẹ́mẹ́. Mo dẹ̀ tún fẹ́ bi yín léèrè, tí ò bá jẹ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn tẹ́ ń kóra wọn jọ tán ti ba ilé ayé Nàìjíríà jẹ́ yẹn, èwo nínú wọn lẹ́mọ̀ pé believe pé yóò gbà ká pín? Síbẹ̀ ń gbọ́rọ̀ tí ń jáde lẹ́nu wọn náà. Síbẹ̀ rí pé ọ̀rọ̀ ká ní state police nǹkan yẹn, síbẹ̀ rí tó ti ń dà báyìí. Àwọn èèyàn kan sọ pé bàbá ní state police bó làwọn àwọn politician ò sí ní ṣe agbára lò. Ẹjẹ́ á níná. Àmọ́ bá ṣe kọ́bù ẹ̀. When we get to the bridge, we shall cross it. Kò ní jù bẹ́ẹ̀ rẹ̀ yìí. Mo kí gbogbo wa wípé a lè pàdé ayọ̀.